a gbé orúkọ Olúwa ga fún ètò rédíò program tó ní bákan náà. Ọ̀sẹ̀ rere lélẹ́yìí, ọ̀sẹ̀ rere ni yóò jásí fún wa. Ohun gbogbo tó jẹ́ dàbí ẹni tí kò máa ṣe ìràpadà bá situation yẹn lónìí. Ọlọ́run yí padà sí rere fún wa. I can sense turning around. Nítorí Ọlọ́run yí padà nínú agbègbè ayé rẹ̀ lórúkọ Jésù ló wà. Ó dá láti sìn Ọlọ́run. Ǹjẹ́ nìkan wá sìn tó lọ́lọ́run ò dára rí? Ǹjẹ́ nìkan wá sìn tó lóhun ò rí bí? Rárá o. Àwa ni ẹ jẹ́ kí a fi ara wa wá. Bàbá ti kọ́ nígbà Isaiah chapter 56. Ẹ wá lọ́wọ́ nígbà tẹ́lẹ̀ rí. Ẹ pè nígbà tó wà nítòsí. Àwa ni ká wá. Ká má dúró de pé òní ọmọ wa wá kiri. Ó ṣe pàtàkì. Èmi ọmọ rú àkókò tí a lè wà. Ọ̀dọ́, ọmọdé, middle age àbí àgbàlagbà. Fi àkókò rẹ̀ wá Ọlọ́run. Ní yòókù tó kù lọ́jọ́ ayé rẹ̀ fi wá. Ó sì ti kó dára. Ògo Ọlọ́run kò hàn lára rẹ̀. Ìtànà ògo rẹ̀ kò ní kú. Lórúkọ Jésù la wà. À ń gbéyẹ̀wò lórí ẹ̀kọ́ tí à ń gbà lọ náà ni. Sámúẹ́lì kejì orí 11. Ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ 4. Dáfídì ti yìnrìn lórí àgbàlá ilé òrùlé ọba. Lónìí a fẹ́ wo àṣìlò agbára. Ó gájúmọ́ ká kọ́ mọ̀ ní pé Jacob orí kìíní ẹsẹ̀ 17, James 1:17, Jacques 1:17. Ó jẹ́ ó yé wa pé ẹ̀bùn rere àtẹ̀bùn pípé látọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ ló ti ń wá. Ẹ̀bùn rere ń bẹ, mo sì ṣàlàyé léyìí láìmọye ìgbà. Ẹ̀bùn rere, gbogbo ẹ̀bùn tí ń ṣẹlẹ̀ nínú ayé yìí, tá a bá láya, tá a lọ́kọ, tá a lọ́mọ, tá a níṣẹ́ gidi, tá a lówó, tá a ralẹ̀, tá a kọ́lé ní mọ́tò, gbogbo àníwèé láti rìn náà sí ibi tó wù wá. Ẹ̀bùn rere gbogbo ẹ̀. Ẹ̀bùn pípé lẹ̀bùn agbára, ẹ̀bùn ìmọ̀, ẹ̀bùn ọgbọ́n, ẹ̀bùn òye, ẹ̀bùn ẹ̀mí, èso ẹ̀mí, agbára Ọlọ́run anointing, gbogbo méjèèjì pátápátá ọ̀dọ̀ wa ló ti wá. Bí a bá lówó tá a máa ṣe, bí a bá lówó lọ, kí ni máa ṣe kọ́? Àwọn kan ti máa ṣe tí wọ́n gbọ́n, tí wọ́n gbìyànjú, ṣùgbọ́n tí ìyànjú wọn bọ̀ sí. Oore ọ̀fẹ́ rẹ̀ nípa agbára rẹ̀ ló mú àwọn nǹkan yìí wá, ló jẹ́ ó ṣẹlẹ̀. Ẹ bá fún wa lágbára, ó fún wa láti lò ní ipò aládarí tó fún wa ni. Ó fún wa láti ṣiṣẹ́ ìsìn ni. Ó fún wa láti ṣiṣẹ́ ìríjú ni. Níta agbára wà fún nìyẹn o. Kì í ṣe táwọn èèyàn ń lò fún lónìí yìí. Bí Dáfídì ti ṣe agbára yẹn lò. Ṣùgbọ́n tí a bá ṣe agbára lò, kò lè yàtọ̀ sí táwọn rí lónìí. Àṣìlò agbára wọn pọ̀jù lọ́wọ́, ìnilára, ìjẹníyà, ìtẹnimọ́lẹ̀, ìparun àti dídá ẹ̀ṣẹ̀. Tí a bá wo àwùjọ wa lónìí, èyí kò yàtọ̀ sí táwọn kànú ìwé Àìsáyà. Tí a bá ka gbogbo Àìsáyà chapter 59 yẹn, láti ká bá láti ẹsẹ̀ 3, tí a bá ka dé gbogbo ẹsẹ̀ 21 yẹn, ẹ wo ohun tó sọ níbẹ̀. Tí a bá wo láti ẹsẹ̀ 3, ẹ bá wo ẹja kẹsẹ̀ 7, ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n yára láti tàjẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Èrò wọn èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ìpànà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà. Nítorí náà ni ìdájọ́ jìnnà sí wa. Bẹ́ẹ̀ ni òdodo kì yóò lé wa bá. Àwa dúró de ìmọ́lẹ̀ ṣùgbọ́n kíyèsí òkùnkùn. A dúró de ìmọ́lẹ̀ ṣùgbọ́n à ń rìn nínú òkùnkùn. Àwa ń wá ògiri kiri bí afọ́jú. Àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lé ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé ṣé olúkúlùkù bá wo agbègbè tá a bára wa, ṣé kìí ṣe ti ìṣẹ̀lẹ̀ ń bẹ ni? Àwọn olórí ẹbí, ẹ̀wọ̀n jẹ́ ń fi jíjẹ lórí ẹbí ṣe. Àwọn olórí àdúgbò, ọba ìlú, ẹ̀jẹ̀ jẹ́ fi ń ṣe. Bí ẹ bá ti lágbára báyìí nísìnyí, ó dàbí pé gbígba agbára yẹn láti fi tẹ àwọn tí ò tó nǹkan mọ́lẹ̀ ni, àbáwọn tí ò tó wọn. So nígbà tí a bá gba agbára lónìí yìí, kí la fa agbára náà ṣe? Agbára nígbà tó sọ nípa agbára tara wà tí à ń lágbára. Then agbára tìwé wà, agbára tẹkọnọmì wà, tètò ìṣúná, agbára tolóṣèlú wà, agbára tẹ̀mẹ́ wà. Àtọ́ agbára anointing, agbára Ọlọ́run ṣiṣẹ́. Gbogbo tá à ń pè ní agbára náà nìyẹn. Agbára wa máa ń fọ́ ẹ̀ lójú ńgbà mi. Torí pé ayé tí ó fọ́ ẹ̀ lójú sọ pé ọkẹ́ máa wà bí ẹni tí ẹgbẹ́ tí ó láwọn níbi afọ́jú. Nígbà tí ìpọ́njú kó sáwọn yẹn tó kó sí wọn lọ́pọlọ. Tẹ́ bá wo gbogbo Àìsáyà, tẹ́ wo Jeremiah, tẹ́ wo Ezekiel, àti àwọn wòlíì kékèké, Hosea, bákan Mẹ́kà, Náhúmù. Iṣẹ́ ìránṣẹ́ ìpọ́njú
tí wọ́n fagbára sí lórí àwọn èèyàn Ọlọ́run fi láṣẹ wọn. Bágbára bá bò wá lójú ó lè mú ẹranko búburú tí ń bẹ́nu wa yóò pè jáde. Kí lẹ́ranko tí ń bẹ́nu wa náà ni ìṣúèrè ní tí ń bẹ́nu wa, ìkà ní bẹ́nu wa, ẹ̀san yóò pè jáde. Yorùbá máa ń sọ pé bí a bá dá kankan bí ẹṣin wọn látàpá ní ọ̀tá yẹn, ṣùgbọ́n bó ti mọ kékeré náà ẹ̀wù ti tàrí. Tó bá jẹ́ pé bí ẹṣin lọ́wọ́ á tó àbótí ẹ̀ tó bí erin, ẹ mọ̀ pé èèyàn dáná nìyẹn, ọwọ́ ara dá kékeré. So Ọlọ́run mọ ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ó sì wo tí jó ń bẹ̀ bí iná wípé tí a bá fún wa láwọn agbára kan àti tẹ̀yàn pa àti yànyàn jẹ ló máa jẹ. So ṣé kò sí agbára lọ́wọ́ àwọn tó lòdì lónìí? Bí a bá wo bí agbára wà lónìí yìí, ṣé kìí ṣe lọ́wọ́ àwọn èèyàn tí ò tọ́? Agbára tí ń bẹ lónìí, ẹ jẹ́ ká wo ìwé Jákọ́bù orí méjì, ká wo ẹsẹ̀ kẹfà sí ẹsẹ̀ keje. Ó ní ṣùgbọ́n ẹ̀yin ti bu tálákà kù, àwọn ọlọ́rọ̀ kò wá ń pa yín lójú, wọn kò wá sí ń wọ́ yín lọ sílé ẹjọ́, wọn kò wá ń sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rere tí a fi ń pè yín. Lónìí kí la fẹ́ sọ? Adájọ́ wà tó lè gbẹ́jọ́ tálákà o, tó lè gbẹ́jọ́ olówó rò, ṣùgbọ́n wà lówó lọ́wọ́ tó lè lọ ilé ẹjọ́. Kódà kó jẹ́ pé ọjọ́ àdúgbò ni àwọn èèyàn jẹ̀bi, wọ́n tún lérí sọ pé tó bá rúfin àwọn gbàgbé ẹ̀, tó bá rúfin àwọn tó ń gbúrú ẹ̀ mọ́. Kí tálákà yàrá kan ó gbéra, wọ́n bá gbalẹ̀ rẹ̀, wọ́n bá gbalẹ̀ rẹ̀, wọ́n bá gbáyà rẹ̀, ta ló fẹ́ gbé níjà nígbà tí ó bá sówó? Gbogbo nǹkan tá à ń fi agbára ṣe lélẹ́yìí. Bàá jẹ́ kó yé wa o. Psalm 62:11 sọ fún wa pé agbára jẹ́ tọlọ́run. Gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù tí a kọ alẹ́ kan 1:17, gbogbo lédè àtẹ̀gùn pípé gbogbo agbára tọlọ́run ni o. tó bẹ́ẹ̀ nìkan bá fún ẹ̀ ní agbára lónìí yìí, ó yẹ kí a lò jẹ́jẹ́ ká sì tẹ̀lẹ̀ jẹ́jẹ́, agbára jẹ́ ohun ìjà, agbára jẹ́ ohun èlò. Tíjọba jẹ́ pé ohun kan jáde látọ̀run lónìí pé ọmọ mi mo ti fún ọ lágbára, bàrà tẹ́lẹ̀ mi bá fò báyìí kò tí ẹ̀ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ báwọn tó bá wù pàgbára ń ṣiṣẹ́ ẹja wo tí ọmọ fi ṣe. àwọn èèyàn lásà kànú Bíbélì, àṣàkà Fáráò ẹ̀wù agbára tó ní, àṣàkà Hẹ́rọ́dù ẹ̀wù agbára tó ní, àṣàkà Nebukadnesari ẹ̀wù agbára tó ní, àṣàkà Bẹ́sásárì ẹ̀wù agbára tó ní, àṣàkà Ámánì ẹ̀wù agbára tó ní. Bẹ́ẹ̀ kí náà fi ṣe, ti Dáfídì náà là ń gbé yẹ̀wò yìí, lẹ́yìn tó jẹ́ kó jẹ́ tó lẹ́mìí Ọlọ́run tá a rò pé bóyá agbára yẹn kó fi protect àwọn yẹn, kó tó yí àwọn yẹn ni, ṣùgbọ́n ẹgbẹ́ tó fi ṣe ó kù sọ́wọ́ wa lónìí o. Kò sẹ́ni tí ò ní agbára kan tàbí kejì lọ́wọ́. Á tún máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí nítorí àkókò, nínú ètò abala ẹ̀kọ́ ìbákan náà. Gbọ́n agbára tó ní yẹn kí ló fi ń ṣe? Tó bá tún jù bẹ́ẹ̀ lọ kí ló fi ṣe? Ìfẹ́ Ọlọ́run ló lò fún ni àbí ìfẹ́ ara rẹ̀? Kọ́lọ́run kó rìn kankan wá lọ́wọ́. Tá a tún pàdé ní ọjọ́ mẹ́jọ nípa oore ọ̀fẹ́ rẹ̀. God bless. Amen.